Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K, Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Èmi náà ni mo ṣe Salamu Alaikum. Hey, ẹ̀yin ìyá yìí bàbá mo tún ti lọ bá yín gbé wá lágbolé fúráká ṣẹ́tẹ̀ wá rélé tí mo gbé wá yìí. Ẹ jọ̀ọ́ èèyàn tó bá ń jẹ ata lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ má wo prógrámù yìí. Ọ̀ kẹ́ pọ̀ sí ẹ̀ kẹ́ fi jẹun tán. Ọkẹ wo tọkẹ tó jẹun. Èèyàn tó bá ṣe kí ni mo pè tó bá ń jata lọ́wọ́ ẹ pọ̀ sí ẹ̀ kẹ́ fi jẹun tán. So òótọ́ lòwe ẹ̀yin àgbà tẹ́ni tí ìyá ńlá bá Gbeni Shọnle Kekere a máa gorí ẹni. Tí ìyá ńlá bá Gbeni Shọnle Kekere a máa gorí ẹni. Eléyìí tún lágbára o, gbogbo wa la mọ̀ Olamide Suleiman. Tẹ́ bá rí ibi tó Olamide Suleiman tó wá gbà yọ sí alájà Lizzy Anjorin. Ó ga o. Ó ga o. Tẹ́ bá gbọ́ pé ó ga, ó lágbára. Tí ẹ bá gbọ́ ibi tí ó gbà yọ sí alájà. Eléyìí kọjá bẹ́ẹ̀, ó kọjá fẹnuròyìn. Ẹni tó bá débẹ̀ ló lè sọ. Nígbà tí mò ń sọ ọ̀rọ̀ yìí, wípé ẹ̀yin tẹ́ wà lórí Lady K Ìfẹ́ Olúwa show platform. Gbogbo ẹ̀yin fans mi lórí YouTube mi káàkiri all over the world, both Facebook, TikTok, Twitter, Instagram. Let's learn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. Ṣé rí ilé ayé ìyàwó ogun kan wà tó jẹ́ wípé tó bá sọ pé ogun tó yẹ kéèyàn máa fi bú jù, òun làwọn ogun yẹn, pàápàá tó bá tẹ̀ ti lè jọmọ́ ọ̀rọ̀ social media, èèyàn gbọ́dọ̀ fi ogun yẹn bú gidi. Òun lélẹ́yìí tí mo gbé wá yìí o, because mi ò mọ ohun tó lè kọ̀ sí ẹ̀, kí ló lè fà, kí ló lè ṣẹlẹ̀, kí ló lè bíru eléyìí. Olamide Suleiman sí alájà Lizzy Anjorin, ẹ bá wa wò. Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́ná. Wàhálà wà o. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́, mo bẹ̀ yín. Let's learn. Bí ojú ẹ̀kọ́ kan tàbí méjì lọ, ẹ jẹ́ kí gbogbo wa kọ́ nínú àwọn nǹkan tẹ́ ẹ ń wò yìí. Ẹ má kọ́ wo kẹ́ ignore. Ẹ learn. Ẹ kẹ́kọ̀ọ́. Eléyìí lágbára o. Wàláì ó ní agbára. Tẹ́ bá gbọ́ unbelievable, òun lélẹ̀, mi ò believe ẹ̀. Nǹkan tí mo rí, mi ò believe ẹ̀. Ẹ bá mi gbójú ayọ̀ sókè. Ìdúmọ̀tà tó ń pè ẹ́ ní olè ìdúmọ̀tà àbí kí ló ń pè ẹ́ ní ìdúmọ̀tà tó ń pè ẹ́ ní olè ìdúmọ̀tà àbí ìdúmọ̀tà swagger. Ó wọn kó lọ jalè ń bẹ̀ ni. Ó jalè ń bẹ̀ ni, ẹ̀dá sọ̀tọ̀ ó jalè ni. Me and you know, ó jalè ní ìdúmọ̀tà yẹn. Ibi tó tún wá jalè dẹ̀ ní ibẹ̀ náà lèmi náà ti ya wòye tó lẹ́ pé mi ti jára mi súrò òǹwọ̀ náà jà pẹ̀lú oko tó lẹ́ pé àwọn obìnrin mi ń gbé sẹ́nu sìn. Oko tó lẹ́ pé ó ń wọ òbò káàkiri tó ń sáfìsì àwọn màmá àwọn sugar mama tó lẹ́ pé this oko yìí náà tí mi gbé rìn káàkiri náà jà náà màá fi wá sáfìsì ẹ̀ lọ́jọ́ kan. Màá kìbọ̀ inú òbò ẹ̀ lọ́jọ́ kan. That one for sure, 100%. Hey, look here. You are suffering from mental malady. What do you mean? Well done. Mi ṣe bẹ̀rẹ̀ wá pé fíìmù fún ẹ. Òde alátijọ́ yìí tí mi fi dákẹ́, tí mi sọ̀rọ̀, tí mi wá sórí Facebook, iná wa ń dùn pé yes, ọwọ́ ti gba Olamide. Ikọ́ tí mi wọ́n tí ó ti mú Ọlọ́run ń wẹ̀. Lizzy, òde alátijọ́ yìí mi kàn mọ́mọ́ dákẹ́ fún ẹ ni. Mi ń wọ́ọ̀ṣì pàtì ẹ. Jọ Lizzy mi gbọ́ pé Facebook tí o ní millions of
followers on ṣe kíni on ajáke àbí Facebook gbé wálẹ̀ wá bẹ̀rẹ̀ láti spare one tó wá ní followers mi gbọ́ ṣé rumors nàbí kíni. And secondly mi tún gbọ́ àwọn news kan pé àwọn èèyàn tó lẹ́ pé o pè lọ́rẹ̀ẹ́ tẹjọ́ ń ṣe tẹjọ́ mu ìgbà tí ojú àwọn yẹn ti ń là tán ti ń wú ìwà pé ẹni burúkú ní ẹ́ ẹni òkùnkùn ní ẹ́ èèyàn tó lẹ́ pé ó máa ń gba ayé èèyàn jẹ́ ní ẹ́ nọ́bẹ̀ sì máa sá fún ẹ ṣé òótọ́ nìyẹn àbí ṣé rumors nìyẹn. Lizzy mi tún gbọ́ àwọn rumors kankan pé ìwọ náà òun fèsì bátù kan lábẹ́lẹ̀ òun wá bó ṣe máa wá sórí Facebook láti wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. There is a lot of things tó yẹ pé mi ń gbọ́ ṣé ẹlẹ́jọ́ mẹ́ta yìí mi mọ̀ọ́mọ̀ láti máa ṣe ṣòfò ẹni but pay back time lélẹ̀. No Lizzy dúró jẹ́ n sọ ọkọ fún ẹ ó mọ̀ pé ìgbà tí mo kọ́kọ́ jáde fún ẹ ó lọ mú píkṣọ̀ ìyá mi ó mú píkṣọ̀ èmi ó mú píkṣọ̀ ọmọ mi ó bẹ̀bẹ̀ sí máa gbé àwọn fámílì ẹ̀ ó bẹ̀bẹ̀ sí máa gbé wọn ṣépè. Lizzy ó rántí ó tún ṣe ó tún ní òòṣà kan nulé òun pe ẹjọ́ o jọ ti Ọlọ́run o Lizzy èwo ló ń ṣe o ṣé ẹlẹ́sìn òòṣà ni ẹ́ ni àbí ẹlẹ́sìn Muslim yẹn torí mi gbọ́ pé àwọn àfáà kan wọ́n fún ẹ ní mi fẹ́ dárúkọ wọ́n fún ẹ ní oyè inú ẹ̀sìn Islam oyè tó dẹ̀ fún ẹ yẹn oyè aláwòbáyéká ni. I'm not trying to say olè o mi pè ní tìfo mi pè ní fún wọn o bẹ má bínú fún Yorùbá tó bá sọ I mean oyè title like wọ́n fún ẹ nínú ẹ̀sìn Islam. Lizzy ṣé ẹ̀sìn Islam ló gbé ló ń sìn àbí òun sìn òòṣà kan I don't know that. I don't know that Lizzy. I don't know that please. Lizzy, I'm not done with you. I've not started with you. And I'm not going to finish with you. Until you do me one favor, until tó bá tún gbá inú wa bàjẹ́, until tó bá tún gbá inú gbogbo. See, Lizzy, you know, I'm just doing this because I love you. I take you as my sister. I take you as my someone that mi lè Lizzy Ọlọ́run mi lówó kálíkà lásán lèmi o I don't have money I'm broke àwọn èèyàn ló ń ṣàánú mi but I can take you as my side shit like mi lè máa service ẹ kí máa ọmọ kíní ẹ̀ là banjẹ́là àbí kí wọ́n máa ń pè kíní ẹ̀ ní English ṣé pussy ni àbí òwe mọ̀ mi lè máa kíní ṣóyí kùkúmbà mi lè máa service ẹ you can be my sugar mommy you can be my sugar mommy but Lizzy do you know I'm doing this to you I'm just èèyàn tó bá nífẹ̀ẹ́ náà máa sọ̀rọ̀ ẹ̀ èèyàn tó bá nífẹ̀ẹ́ tó bá wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa I want you to be a better woman ikọ̀ dáadáa náà mọ̀ ẹ̀ sí tẹ́lẹ̀ Lizzy they know you as actress. They know you as a good woman like tó bá débi kan Madam Lizzy Anjorin ló dé yìí Madam Lizzy Anjorin ló ṣe kínní ló wọlé yìí ẹ bá kí wọn káàbọ̀ kínní kan but ṣé àlùdọ̀nù ló wọnú ẹ̀ ní àbí kí ló wọnú ẹ̀ àbí ó ti lọ tẹ òòṣà kan mọ́lẹ̀ àbí ó ti lọ gbé mi ti rántí díà ìgbà tó máa hàtì fíìmù yẹn tẹ máa ń ṣe orí eré ìtàgé díà tẹ bá lọ sí location tó máa ń lọ ní hotel díà ìgbà yẹn èèyàn kan tó pè fún moving ọ̀hún tí fún ẹ lówó iṣẹ́ ebi wá ń pa ẹ́ ó wá ń rìn jáde àbí ó wá yẹ ẹgbọ̀ kan ó sáré lọ jẹ ẹgbọ̀ yẹn ó wá lọ gbé ẹlẹ́lẹ́wò sórí I do not understand díà ìkan tó ń dà ń lẹ́àmù ni àbí ìkan tó ń dà ẹ́ lọ́pọlọ ni I'm sorry to say
Because it's paid back time. Don't be surprised. You guys should don't be surprised. Because I won't come out for a page missing on my boom. Sherry, Eden Soko. Sherry Olamide Dada le mi show. But since like on Fifeki, in Olamide mi killing my shifrakas, I will be doing it. Me anybody. And mommy. Lizzy, now back to you. Sure. Shopele down. Madam Lizzy Anjorin, tẹ́sí ṣínú ni ẹ ti ya wèrè ni. Ẹ kàn ń wò mí wọn. Ẹ mọ bí tí mi gbé ní àbí ẹ mọ bí tí mi máa jẹun sí ni. O ṣorí pé mi lówó. Ikọ́ ẹ̀kọ́ mi fẹ́ kẹ́ ṣe tí máa mọ̀ pé yes, you are a madam, you are a boss on your own. Like, I want you to get me arrest. O ṣe àmọ̀ bó ṣe máa ń competition sáwọn èèyàn. Àbí Lizzy, o mọ bó ṣe máa ń competition sáwọn èèyàn tó máa ń lọ sí alábọ̀n, because alábọ̀n is just like your like bí labour house ẹni ẹ jọ ń share báńgì ni. Lizzy Anjorin, you know, I love you. You are a good woman in society. You are like actress. Má bínú, Lizzy Anjorin, ṣé ọkọ òun advice ẹni? Ọkọ tó snatch, ọkọ tí o fògùn dè mọ́lẹ̀, ọkọ tí tó lẹ́ pé o ti lọ kan ògùn ẹ̀ sí igi kan, Ọlọ́run ló mọ ibi tó ju ògùn ẹ̀ sí, tó ti lọ sókò dẹ́kun move, tó dẹ́kun orí ìyàwó tó fẹ́ sẹ́lẹ̀, ọkọ tí o hijack lọ́wọ́ obìnrin ẹgbẹ́ ẹ̀, because bọ́kọ̀bọ́kọ̀ ni àbí kí ló máa ń pè bọ́kọ̀bọ́kọ̀. Listen, you are a good woman. Why can't you just change for once? Because I don't just dead. Ṣé Ọbàtálá ló ń sìn àbí Ṣàngó ló ń sìn? I don't know. Mi ti dé o. Lizzy, mi ti dé tí ogun tó gun, mi ti dé tí ogun tó gun. Mi ti lọ bà kan sára. Ìkọ́ ti wà lára mi ti jẹ kọ́, mi ti mú kọ́. Torí tẹ́lẹ̀ ojú lásán kọ́ leléyìí o, Ọlámídé tẹ́lẹ̀ kọ́ leléyìí o. Lizzy, mi ti dé. Mi wọlé, wọ́n ti wò torí orí mi. Wọ́n ti ṣẹ́ sí. Èkó lè wọ́, èkó lè dá. Tí bá ṣẹ́ni mi fún ẹ, wà á ti rí pé iṣẹ́ ti lọ bẹ́ẹ̀. Lizzy, mi ti dé. Torí wọ́n sọ pé òun ṣe ojú lásán. How can you just, obìnrin tó bá gbádùn, how can you just wake up in the morning? Because I can see that you are not normal. You just wake up in the morning, sometimes you pray. Instead of you to pray for your husband, to pray for your children, to pray for your family, to pray for people around you. Èpè. Láàárọ̀, èpè. Lọ́sàn, èpè. Lálẹ́, èpè. Tó bá ń jẹun, èpè. Tó bá wà ní shop, èpè. Wọ́n fi ṣí ẹ ni. Lizzy, o rí pé o ti ń tẹ́, o rí pé o ti ń fi rẹ wọlé, o rí ni. Ara ò fún ẹ, ó yẹ kó mú ẹ lọ ṣọ́ọ̀ṣì náà. Kàn díẹ̀ ní ṣe lọ́wọ́, kàn díẹ̀ ní, you need deliverance, ó yẹ kó mú ẹ lọ ṣọ́ọ̀ṣì. Sẹ̀lẹ̀ àbí kó mú ẹ lọ mountain of fire, kó máa pariwo fire, kó jú ẹ sínú àwẹ̀ gbígbí làbí àwẹ̀ funfun méje. Because I don't get you. Why are you disgracing the entire Yoruba people? Who for disgrace in our year one now? I will not stop until Lizzy, I will not stop until tó bá change this life. Ó fura ni. Ó fura pé ọwọ́ ayé ti gbà ẹ́ ni. Ó fura pé èpè ti ń já ẹ ni. Ó fura pé there is something going on in you. Ó fura ni. Tó bá fu ẹ lára, àwọn tó wà lára díẹ̀, tó wà ní surround they don't love you. Because they love you, they will sit you down. Tó máa tẹ̀ pé ẹ jókòó gan, wọ́n máa pè ẹ jókòó.
Lizzy jókòó nǹkan tó ń ṣe òun fa disease sára you are bringing the grace to win your friends ó yẹ kó máa sọ bẹ́ẹ̀ fún ẹ Lizzy but fúra náà you need deliverance Lizzy Anjorin ṣé ó rí mọ Olamide ní ìlú máa jẹ ojoojúmọ́ morning afternoon day ṣé wàá rí èmo òun sẹ́nìbọ̀dì sórí èmi àwọn èèyàn tẹ́tọ́ ń jà opponent yẹ bíi Ayọ̀máyọ̀wá àwọn opponent yẹ tó ń pọ̀ lóríṣiríṣi tó lẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ ẹ lórí platform wọ́n máa be back to sender sí ẹ tí wọn náà dẹ̀ máa reply because èèyàn ẹ wise ẹ bá yẹ kí Lizzy kó máa lo yìí ẹ bá yẹ kó máa mú yàn as maga because I don't know why people have time to be watching our show our pages mọ̀ pé ó ń fi yín cash out yín mọ̀ pé Lizzy pé kó jí láàárọ̀ kó máa ṣe broadcast ó ń fi yín cash out yín náà kò ní business kankan tó ń ṣe lájà kò ní business kankan tó ń ṣe ní ibi tó bá wà bí shop kò ní business. It's not that business, that is a fake life. Our whole business is to come on Facebook and make money from Facebook. And when don't panic, I page is monetized now. Because keep page your ban monetized. Mama wá sórí Facebook. Mama ṣe show lórí Facebook, lórí Instagram. Ibẹ̀ ló ti ń jẹun, ibi tó ti ń jẹun nìyẹn. Tẹ́ bá ìpè tẹ́ bá stop, tẹ́ bá wo show, ní kò gbàdúrà. Kí nǹkan tó máa tó jẹ́ kí ló jẹ́ social media ẹjọ́ tó bá ṣe social media ṣé Lizzy lè jáde láti wá máa sọ̀rọ̀ pé èèyàn kan tó wá pè mí ṣe ọlábàdà báyìí tó máa kí ló máa ń pe kíní yẹn náà ẹjọ́ ẹ rán mi létí kíní tó máa ń pọ̀ yẹn ni mò ń fi bẹ́ẹ̀ wò ṣú ẹ̀ kò máa rí headline yẹn ni Lizzy èmi Olamide yìí mi ti jẹ kan mi ti mu kan mi kì í ti ẹsẹ̀ lè gbọ́ yes I'm saying it mi fẹnu sọ tó bá ta á padà sórí ẹ̀ ni tó bá wo tó bá jù á padà sórí ẹ̀ ni lẹ́wẹ̀ àgbẹ̀wẹ̀. Tó bá dá ọkọ mi àbí opó oríkì mi àbí opó anything á padà sórí ẹ̀ ni Ọlọ́run ṣeun mi ní state name àbí kí wọ́n máa ń pè state name orúkọ tó ń sọ mí lọ́jọ́ súná nìyẹn ó tún mọ orúkọ ìyá mi jọ èpè tó ṣẹ́ tó ní Olamide ọmọ Fatima àbí ọmọ Motúláyọ̀ kìnnìkan tó máa ṣe kìnnìkan jọ ṣé mi ti yá wèrè jọ ṣé mọ́tò ti gbá mi jọ ṣé kan mi kọ́ lápá àbí mi kọ́ lẹ́sẹ̀ jọ látìgbà tó ti ń gbéra iṣẹ́ pé mi ìdógbò àbí mi ìdówó obìnrin bí ẹgbẹ́ àbí mi ìlápúrètì mi ìláògbò tó lẹ́ pé mi tún ṣe tún sàn lánàá pẹ̀lú obìnrin mi láìkò obìnrin gan Ọlọ́run ó wà ń bẹ̀ mí ju ó bí ọkùnrin Lizzy tí bá dìde wo kọ tó bá òbí ọkọ ẹ òbí wàhálà tó bá jẹ ikọ̀ tó wà lábẹ́ mi kíní tó ń pè ní kùkùmá tó bá jẹ Lizzy wàhálà wà tún wà fọkọ ẹ lẹ̀ wà máa fẹ́ wà máa ní Olamide is my own boyfriend now màá sábìsẹ̀ tó yẹ pé màá tún lá pírètì ẹ àbí kí lẹ máa pè ṣé pírètì kan ló máa ń pè ní màá tún sọ̀kẹ̀ tó yẹ pé màá sọ̀kì gbogbo abẹ́ ẹ̀ màá sọ̀kẹ̀ Ọlọ́run ìlókùn dín mi lábàáṣà àbí kí ìyá mi pè mí sí pé Olamide kí ló ń ṣe yẹn òtútù bẹ̀rẹ̀ ó yá stop ẹ̀ kíní kan mọ́mí mi mọ̀ pé wọ́n ti dé tí mi lọ wèrè lé mí àbí bàbá wo ló lè pè mí ní bọ́lọ́run ṣe dá mi sáyé lélẹ́lẹ́ mi fẹ́ ń ṣe láìfù mi
dáadáa làwọn èèyàn mọ̀ mí sí bọ̀ mi tọrọ ara mi sí burúkú ni Lizzy èmi tó lẹ́ pé àwọn èèyàn fún lówó tó lẹ́ pé Olamide gbà kíní kan gbà wo I don't want that it's like ikọ́ tọ́lọ́run pè mí sí gọ́gọ́ lélẹ́yìí láti wá máa tú ayé èèyàn ṣe yá tọ́wọ̀ yìí bá wú ẹ̀ létí tọ́wọ̀ yìí bá wú ẹ̀ létí ó kọ̀ lè o pé èmi lọmọ bíbí inú mi bá sọ àbẹ́mi ni Olamide kìíní bá sọ̀rọ̀ tọ́wọ̀ yẹn bá tọ̀ṣẹ̀ wàá máa wò pé eléyìí kìíní lásán yìí Olamide lásán yìí ló ń bá mi sọ̀rọ̀ ló ń yẹ̀yẹ́ mi lórí Facebook báyìí wọ́n á bọ́ advice wàá kọ̀ rọra lọ sórí Facebook kejì wàá delete ẹ̀ wàá delete Instagram ẹ̀ ò ní wá sórí níjà mọ́ tó bá mọ̀ pé ọ̀wọ̀ yìí but wo ọwọ́ mi ò lè jọ ẹ lójú ní ìbá wọ ẹ lé àbí kí n ṣe anything àbí kí n mú fọ́tò ẹ kí n yàgbẹ́ sí ẹ lójú kò lè jọ ẹ lójú because I don't know the demon in you I don't know the spirit in you Lizzy Suleiman ò ń pè mí Olamide Suleiman ò ń pè mí ṣé rí ìjẹ́ kí Facebook sinmi lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí Lizzy then introduce ara mi fún ẹ èmi Olamide Suleiman tó lẹ́ pé gbogbo bloggers starting from A to Z wọ́n fi fídíò mi wọ́n fi ń pawó ṣé o ń bọ̀ wọ́n fi fídíò mi èmi gọ́gọ́ mi fi fídíò mi eléyìí fídíò tí mi ṣe mi ń pawó lórí ẹ̀ péjì mi fún wa monetize máa wò di péjì mi wà monetize ètò ẹ̀ mi ṣe ń wá tí péjì mi bá wà monetize máa ti kọ́lé máa fi gbogbo eléyìí lẹ̀ pọ̀tẹ́yìn náà lẹ fà lẹ́lọ́run report péjì mi. Now I'm still introducing myself I am Olamide troublemaker ìjọ̀gbọ̀n Facebook ìdààmú Facebook ọkùnrin tó lẹ́gbẹ́ tó bá wọnú Facebook báyìí tó bá sọ fídíò lẹ̀ báyìí gbogbo Facebook á dààmú gbogbo Facebook á dàrú ni gbogbo Facebook á máa gbóná ni èmi mi ń jẹ́ kí Facebook máa róó. Facebook á máa wó pé Olamide ó máa hot cake ẹ wò ẹ fún fídíò yìí tí bá post ẹ àwọn èèyàn máa pick ẹ ó máa lọ sórí péjì mi á tún lọ viral. Number 1 amebodies yẹn mi ṣe ń wá ẹ mi ṣe ń gbá ìṣáàsì lábẹ́ ẹ torí gbogbo fídíò mi tó post from A to Z n fẹ́ gba owó yẹn lọ́wọ́ ẹ̀. Lizzy ẹ̀yin ẹ̀ pa mí. Did you see that laugh? I just laugh now. Ẹ̀yin ẹ̀ ó ń pa mí. I'm just laughing at you. Mi ò mọ péjì tó ṣe ṣe ń sìn. Mi ò dẹ̀ follow ẹ lórí péjì yẹn. Ẹ̀yin ẹ̀ ó ń pa mí. Ọjọ́ tó máa fi ra ẹ̀ṣẹ̀ sí báyìí tó máa ní ó tán àbó tàn máa dẹ̀ máa rẹ́rìn báyìí. Ẹ̀yin kàkọ́ lélẹ́yìí o. O mọ báwọn wèrè ṣe máa ń rẹ́rìn wèrè lèmi o. Mi ti ya wèrè dáadáa. Ìdúmọ̀tà tó ń pè ẹ́ ní
olè Jùmọ̀tà àbí kí ló ń pè ẹ́ ní Jùmọ̀tà tó ń pè ẹ́ ní olè Jùmọ̀tà àbí Ìdúmọ̀tà swagger ó mọ̀ pé ó lọ jalè ń bẹ̀ ni ó jalè ń bẹ̀ ni ẹ̀dá sọ̀tọ̀ ó jalè ni me and you know ó jalè ní Ìdúmọ̀tà yẹn ibi tó tún wá jalè dẹ̀ ní ibẹ̀ náà lèmi náà ti ya wèrè tó lẹ́pẹ́ ní ti jára mi sí òǹwọ náà jà pẹ̀lú oko tó lẹ́pẹ́ àwọn obìnrin míì ń gbé sẹ́nu sìn oko tó lẹ́pẹ́ ó ń wọ òbò káàkiri tó ń sáfìsì àwọn màmá àwọn ṣúgà màmá tó lẹ́pẹ́ this oko yìí náà tí mi gbé rìn káàkiri náà jà náà màá fi wá sáfìsì ẹ̀ lọ́jọ́ kan màá kìbọ̀ inú òbò ẹ̀ lọ́jọ́ kan that one for sure 100%. ọjọ́ tí bá máa kìbọ̀ báyìí. Lizzy, I was imagining pé ó mọ̀ as usual ó mọ̀ pé mi ti drag Ìyábọ̀ Òjó rí nígbà election tí mi wọlé dáadáa ó mọ̀ pé queen mother máa ń pera ẹ̀ ní queen mother nígbà yẹn a dẹ̀ ti pàdé tó lẹ́ pé èmi àti godmother mi I will call her my godmother Dorcas Ajayinka she's my godmother tàjọ lọ sí Lẹ́kì tàjọ lọ jayé tí queen mother fún mi lẹ́nẹ̀ẹ́sí tó fún mi ní àwọn wine ńláńlá tó lẹ́ pé mi jẹun mi yó wọ́n tún lọ́ọ̀jì mi lótẹ́ẹ̀ tó lẹ́ pé mi tún lọ sótẹ́ẹ̀ tó tún fún mi lọ́mọ queen mother which is Ìyábọ̀ Òjó. Lizzy mi kàn ń gbàdúrà pé ọjọ́ kọjọ́ ká máa pàdé ní ìvẹ́ǹtì kan àbí ká kọ jam lọ́jọ́ kan ẹ̀wọ̀n ní sá fún wọn pé ìwọ máa ń lo mọ̀pò o máa ń fi ń ṣe escort o máa ń fi ṣe bodyguard torí ọkọ̀ ẹ̀ ò mọ́ ọkọ̀ ẹ̀ ò balẹ̀ àwa ò ní mọ̀pò a lè gbórí wọ anywhere gbogbo island gbogbo Sùúrùlérè gbogbo Ìkẹjà Maryland Ìkòròdú a lè gbórí wọ anywhere without escort torí ọkọ̀ wa balẹ̀ ọkọ̀ wa mọ́ a lè rìn lóhùn a lè rìn lọ́sàn-án ṣé ìwọ tó bá fẹ́ rìn báyìí wàá bójú gbé ẹlẹ́yà ṣé ẹ̀rá ni ẹ ni àwọn tó sì máa jìn pé ọjọ́ ta bá máa jam gbàgán kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn o ẹ̀yin fans mi kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn o ẹ̀yin fans mi ṣé ráyè èmi Ọlámídé máa ní Ọlámídé ó tún dé wàhálà ẹ ti pọ̀ jù ẹni pọ̀jù mi lè bú ibù Dorcas gan mọ̀ pé ẹ fi blọ́gà lẹ̀ ẹ filẹ̀ fọlámídé màmá gan mọ̀ màmá Estabod màmí àgbà kalẹ̀ ò ní ṣubú dànù oko kẹyìn wa máa lọ màmá Estabod. àmẹ́bọ máa ń sìn ọ̀gá ajá tó gbá skin nínú ayé àmẹ́bọ stick injection fún gbogbo àwọn wèrè èkó injection fún àwọn ọmọ aláìgbọràn in advance to you ọ̀gá wa o lágbára ọlọ́run o ọdún tẹ́ fẹ́ ṣe yìí abayín láyé ara yín o lágbára ọlọ́run ẹ̀ní dààmú o ẹ̀ní ṣe nínú kòtò ẹ̀ní ṣe níbi tẹ́ fẹ́ lágbára ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún so tẹ́ bá tẹ̀ wá pé 150 ayọ̀ǹda yín ṣe gbọ́ bẹ́ẹ̀ tẹ́ bá pé 150 tá à ń gbé ìyá wa káàkiri tó bóyá ká dẹ̀ máa sá yín sóró at least tẹ́ bá tó 150 ayọ̀ǹda yín ṣé ẹ ti gbọ́ ọ̀gá mi lágbára ọlọ́run ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ tẹ̀ bá wa ṣe ẹ̀ẹ̀kan báyìí tí Lizzy mo ṣe ń stro ni ìgbà tí mò ń ṣọ́ọ̀bù káàkiri náà ni mo bá rí so ọ̀dọ́ náà mo mọ̀ pé wèrè ni èmi ò wá mọ̀ pé wèrè gba okùn tó yẹn so ó ṣe jẹ́ pé gbogbo ṣé Dayọ̀ Amusa drag ẹ̀ rí ni
ẹjọ́ ètò náà ṣé mo lè rí ánsà sí ìbéèrè yìí mà sà ẹ̀yin èèyàn ẹ̀yin audience wa ẹjọ́ ìtorí Ọlọ́run ṣé mo lè rí ánsà sí i ṣé gbogbo èèyàn tó bá ti ń ṣe rere nínú ayé ló máa ń ní òun àti Lizzy jọ máa ń ní kanta wèrè dúmọ̀tà torí mo wò ó lọ mi ò rò pé Dayo Amusa drag ẹ̀ rí mi ò rò pé òun àti Dayo Amusa mi ò rò pé wọ́n ní issue kankan mi ò rò bẹ́ẹ̀ ṣe pé orí burúkú tó ṣe nípa ti madam Yekini lélẹ̀ tó léyàn kan rẹ́rìn àfi tí mo dẹ̀ tún bá fídíò yẹn pàdé lọ́dọ̀ kíní mi fẹ́ dárúkọ ẹbí blogger tí mo ti bá pàdé yẹn mo bá dẹ̀ tún rí tó ń sọ pé Dayo Amusa òun ló mo ṣe wá mọ̀ pé agẹ́ yìí ó nídìí àwọn oògùn ó mísì àwọn oògùn kan tí ò yẹ kó mísì ọ̀gá mi wà light and light wọ́n bí láì láìsẹ̀ ilá wà ó mísì àwọn oògùn kan tí ò yẹ kó mísì ni mo dẹ̀ rí tó ń sọ pé Dayo Amusa òun ló kó àwọn èrò wá nígbà tí Esabod mo wá wò pé ṣé Esabod ló béèrè bàbá ọmọ Amusa ni wá ní Dayo Amusa ló kó àwọn èèyàn wá lọ sọ́dọ̀ Gistlover ó ṣáà mátàmọ́ yẹn gbogbo ètò ìjọra wọn gbé sí owó kó wọn wá pé wọ́n wá ń rẹ́rìn ọ̀dọ́ náà kò jẹ́ tuntun wàláì kò jẹ́ èmi mọ̀ kó máa screenshot comment ó máa kódà ń bá like jù gan wàá máa screenshot ẹ̀ bèmi ò mọ̀ pé ó ti wá tó level yìí mi mọ̀ pé ó ti dé level yìí ó wá ní Dayo Amusa so ṣé gbogbo èèyàn tó bá ti ń ṣe rere nínú ayé kí ló dé jẹ́ pé ibi tí táláyọ̀ bá ti ń yọ ayọ̀ ni wọ́n ti máa ń sun ẹkún ó dàbí fíìmù lásùnre kan tàbí ṣé múkàrè tí mo wò tó lọ fa gbùrù tí fùrù padà fa gbó tán ní tí nǹkan rere bá ti ṣẹlẹ̀ sí kó máa ké táburú bá ṣẹlẹ̀ sí kó máa rẹ́rìn ṣé oògùn owó tó ṣe yẹn ṣébi tó turn upside down ṣébi tó tàn sí leléyìí ni lè sóso olórí burúkú wèrè mẹ́ṣọ́ wèrè àgbáyé olórí burúkú ọmọ òfò ṣébi tó tàn sí rèé níbi táyọ̀ bá ti ń ké ibẹ̀ ni wọ́n ti máa ń rí ẹkún sun ibẹ̀ lórí burúkú ti máa ń bá ẹ nígbà tí ọmọ ọlọ́mọ tó bí ọmọ gidi tínú gbogbo wa ń dùn tó jẹ́ pé ìwọ náà mọ bó ṣe ń rí lára o ò lọ́mọ kankan lọ́wọ́ kí wọn náà wá jàjà rí ọmọ kan at your age kí olórí kéèyàn kan wá dìde bí olórí burúkú ẹ̀ bó ṣe yẹ olórí burúkú kan wá máa dráàgẹ̀ ṣénú ẹ̀ á dùn o mọ bó ṣe ń rí lára o mọ kéèyàn wá oyún kéèyàn tó rí o mọ bó ṣe máa ń rí o mọ bíjọ́ èèyàn kó ṣe wá jẹ́ pé ibi tí aláyọ̀ bá ti ń yọ ibẹ̀ ni wọ́n máa ti ń ké kí ni problem ẹ̀ ṣé òun owó tán gbélé ẹ lọ́wọ́ nìyẹn torí mi ò rí nínú ìtàn níbi tí ìwọ àti wọ́n sì kọ́ Dayo Amusa mi ò rí bí tẹ́ ẹ ti jọ fa nǹkan kan rí tó fi wá di pé o ò tiẹ̀ lé jóná kí ló tó ilé hide ẹ̀ náà pèsè yẹn tó bá mọ bí ojú ẹ̀ ṣe rí ó wá ń sọ pé Dayo Amusa ó kọ́ àwọn èèyàn wọn wá ń rẹ́rìn èmi bí mo ṣe wáyé gan ọwọ́ mi máa ń ṣèṣì tẹ kí nígbà mi tẹ pé ọ̀tọ̀lẹ̀ mójì tẹ máa tẹ̀ bọ̀ tó bá dẹ̀ ti rí wá tètè correct ẹ̀ ìsídà kò delete ẹ̀ àbí kò ṣe Dayo Amusa ti ráyè ó gbọ́ orí kó drag ìyàbú o ṣé ó sọ fún ẹ pé òun máa ń trend unnecessarily ni ṣó sọ fún ẹ pé òun máa ń chase clowns kò mú mi gbọ́ rí kán drag ẹ̀ rí for negative things mi ò gbọ́ rí ṣó sọ fún ẹ pé òun bá yín jà sí social media kínní ni ẹlẹ́ni tó jẹ́ pé jẹ́jẹ́ ló máa ń lọ mind business ẹ̀ ó mind business ẹ̀ òun àtẹnitánjọ fẹ́ ní issue gan díẹ̀ nígbà ó ṣe election kò ṣe election ẹni yẹn ti lọ kí wọ́n dẹ̀ rọra panel nígbà yẹn kò lọ fà nígbà tí wọ́n bú MC gbà yẹn pé kínní òun àtẹnitánjọ ní issue gan wọ́n ti parí ẹni yẹn ti lọ kí ìwọ tí mi tiẹ̀ wá gbọ́ nǹkan kan nípa ìwọ àti Dayo Amusa ìwọ àti ẹ̀ ò járí ó kàn jẹ́ pé tí aláyọ̀ bá ń yọ ayọ̀ orí burúkú máa ń bá ẹni wàá dẹ̀ sórí burúkú yẹn pẹ́ torí ó wà obviously pé tán bá ti ń ṣe rere ìbànújẹ́ máa ń bá ẹ ògùn sí bàbá lábúlé gbélé ẹ lọ́wọ́ nìyẹn àfi tó ṣé gbogbo èèyàn ló máa ń bẹ ẹ jà ni torí èmi ò tún rere lè rí o tẹ́lómi ìgbà bá tún bímọ ní industry yẹn lọ́la wàá tún nígbà tán drag ẹni yẹn rẹ́rìn èmi ò tún gbọ́ rí pé kéèyàn má rẹ́rìn mọ́ sọ pé problem ìjà tó máa ń báyàn ja ìjà tó ò ní lè rò tó jẹ́ pé o máa ń jẹ̀bi bọ̀ níbẹ̀
kí ló fà á tí madam Yekini fi gbé ẹ ṣé o lè rí irú ẹjọ́ yẹn rò pé ẹ̀yin ìgbà tán ń bù mí bì kan o drag mi ló wá ń fọfọrọ yálà àwọn ìyá tó dáa tán tí wọ́n lè ra ìyá ẹ mọ́ kó tó pa ó yàda yamusa ìyá ẹ ò dùn gbé yọjú rárá ó tẹ̀ wá tó ìkan tó tẹ̀ wá máa ń ṣe mí ni pé gbogbo àwọn tó lè ra ìyá ẹ pàtó lè tán dáa ju ìyá ẹ lọ 100% àbí 101 gan àwọn ìyá yẹn ló máa gbé sórí igbá àwọn ìyá tán bọ̀ àpá tó jẹ́ pé tí wọ́n bá ń bọ̀ gan ilẹ̀ àárọ̀ wo ìyá Dayọ̀ Amusa wo ìyá bó ṣe dúró re wo ìyá madam Yekini gbogbo àwọn tẹ́mi ti rí tó ń gbé fọ́tò yà wá kò sí tí ò dájú ìyá ẹ̀ lọ 200%. Èmi ò tí rí tí ò dájú ìyá ẹ̀ lọ 200% ní gbogbo àwọn ìyá tó ti ń bú ẹni tí ò ní irú ẹni ní ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ yìí nígbà tí ìyá ẹ̀ ò dáa ìyá ẹ̀ ò dùn gbé yọjú ìyá ẹ̀ dàbí àwọn tó máa ń tarú so get àwọn tó máa ń tarú láwọn ọjọ́ ọba nǹkan yẹn bí ìyá ẹ̀ ṣe rí nìyẹn kódà àwọn ìyá tán tarú wọ́n dáa jù ẹ̀ lọ tó tó bá pé o ní ìyá tó gbá skinny tí ìyá ẹ̀ ti wọlé sí ìyá tó máa ń mádàmú ẹ̀kọ́ àwọn ìyá ẹ̀kọ́ yẹn tá máa wà sórí wà sọ́run tó bá pé àwọn ìyá ẹ̀ ni mo wà fẹ́ sọ pé ò ní máa drag ìyá ẹ̀ ò ní máa drag yóò níyà but tí Yorùbá ti pòwe wọ́n lẹ́ni tí òun ní irú ẹni kò lè mọ iye ẹni báwo ló ṣe fẹ́ mọ ìyá àwọn ìyá tó gbá skinny nínú ayé ò rí ìyá dọ́kàsì ni tí dọ́kàsì àti mọ́mì gan bá ń lọ wọ́n máa kọ́kọ́ mú ìyá gan pé ọmọge tún wá àwọn ìyá tó gbá skinny nínú ayé nìyẹn àwa yìí gan tí táwa àti ìyá wa bá ń lọ gan wọ́n á ní ẹjọ́ ẹ bá mi pe sísítà yín yẹn ìyá ẹ̀ ò dùn rí wà láìta láìsí wọ́n fi láìla owó ìyá ẹ̀ ò dùn rí mo wà disappointed ní pé ẹni tó máa ń yẹ oníyàrá tó máa ń ṣe ó yẹ kí ìyá ẹ̀ gbá skinny gan ọmọ kí ìyá ẹ wà sọ́rọ̀ àwọn ìyá èkó yẹn ìyá ẹ ò dórí o kódà ó yẹ kó lọ bínú fọ́ fírèmù sí yẹn ni olórí burúkú aláyé bàjẹ́ ni ọmọ òfò ọmọ rédèrèdè ṣé wọ́n fi ṣe ẹ́ ni tó fi wá jẹ́ pé tí gbogbo èèyàn bá wá ń yọ̀ mo mọ̀ pé wàá tún wá fún àwọn Mercy kankan torí èyí tó tún lọ ṣe nílé Ìyábọ̀ yẹn tí Fọlá tún wá fò sórí bẹ́ẹ̀dì ò rí bí Ìyábọ̀ ò rí bínú ẹ̀ ṣe dùn ní ò rí bó ṣe kó Fọlá mọ́ra ò rí nínú bedroom ò rí bí Fọlá bó ṣe ń bounce lórí bẹ́ẹ̀dì sí Queen Mother ni ìwọ lè ṣe irú ẹ̀wọ̀n tó jẹ́ pé o kanra ò lára àgbàlejò gbogbo ẹ̀ ló bá ẹ ò lára àgbàlejò ò mọ́mọ́ ṣe akọmọdé tì èèyàn ò ládùúà lẹ́nu àfẹ̀pè ò rí bí gbogbo wọn ṣe ń bì sábà ṣe ń bì happy ni orí burúkú ti lẹ́gẹ̀ ẹlẹ́gùn mọ́ ẹ o tó bá mọ̀ kó tètè mọ̀ wàláì ò dẹ̀ lè láyọ̀ because fètè ti Dayọ̀ Amusa tó tẹ̀ fẹ́ máa mú mọ̀ yìí ni pé ó ń rẹ́rìn ṣùgbọ́n àwọn ẹjọ́ tó ní rírò ní court of law ó lè rírò ẹjọ́ yẹn rò ní court of law nígbà tó bá ní nígbà tí wọ́n ń drag níbì kan o wọ́n wá rẹ́rìn èmi ò mọ irú etí tó ń báyàn gbọ́rú irú jargons yẹn mi ò rí rí kẹ́yìn ìmájì wọ́n náà ti àwọn ọ̀rọ̀ tó máa ń sọ gbóòórùn ẹ̀wò kó gbé sétí ṣó mọ̀ pé nǹkan tí wúmà yẹn fi arrest ẹ nìyẹn ìgbà tó wá dé station wọ́n sọ kẹ́yìn nígbà tán bú mi níbì kan ó wá rẹ́rìn àwọn ọlọ́pàá gan ò ní ṣé wọ́n máa kọ́ ní kán gbé ẹ lọ sí àrò kó lọ test ọpọlọ ẹ̀wò alárùn ọpọlọ olùsìwèrè ìdúmọ̀tàwó lèwèrè àgbáyé. báwo lẹ ṣe rí sí ó gbẹnu tán àbí ò gbẹnu tán ṣé ọ̀rọ̀ àwọn àgbà ṣe àbí ò ṣe wípé tí Iya Nla bá Gbeni Shọnle Kekere á Gori Eni ó ṣe àbí ò ṣe ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ ó wá lágbára àbí kò lágbára èwo ni Olamide Suleiman kí lọ́jọ́ dàpọ̀ mo mọ̀ pé yìí kan ẹ lè máa sọ ọkàn anyway ṣá mi ò fẹ́ sọ ọkàn sí because epo lèmi rù kó ní yangi má bà tèmi jẹ́ mi ò dẹ̀ lè joyè ògbẹ́rù ẹlẹ́rù sórí fati ẹ̀ lọ́wọ́ mo kàn fẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ ni kẹ́ jẹ́ ká kọ́ o ẹ wá jẹ́ ká ṣí ẹ̀ fáwọn èèyàn tá bá wá ṣe ṣí ẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ ohun tá fẹ́ kó ṣẹlẹ̀ ẹ̀kọ́ tá fẹ́ kọ́kọ́ bẹ̀ káwọn náà wò ó ṣe ìwé eléyìí ṣó dáa kí la gbé kí la jọ ló má fi wá ṣẹ̀ sí o tó ní a máa sọ òun ṣùgbọ́n òtítọ́ tún wá sí òwò sọ ẹ wá ra aṣọ ẹ wá ra bàtà ẹ wá ra báàgì ẹ wá ra jewelries ẹ wá ra African food ooo ẹ wá ra spiritual items ooo ẹ wá ra àgbo jẹ̀díjẹ̀dí ẹ wá ra body cream
lọ má fọ̀rọ̀ lọ́rọ̀ má fi gbá wáńgé lẹ́nu. Ẹ̀yin tẹ́ bá ṣàtìrí wípé ọ̀rọ̀ yẹn pakasọ ẹ lè comment, ẹ ṣáà bá mi tẹ̀ like ṣáà ni ẹ bá mi tẹ̀ síbi fídíò yìí jù. Ẹ ṣe mọ̀ pé Freka program ni ẹ dẹ̀ mọ̀ bó ṣe máa ń report page àwọn ara wọn, bó ṣe máa ń bring it down, but ẹ bá ti bá wa tẹ̀ like sórí ẹ̀ wọn ní lè report ẹ because àmọ́ èyí tí a lè ṣe inú wa dùn àbí tí kò tún ní dùn ló dà kejì. So bó ṣe jẹ́ nìyẹn, bá wa subscribe, kẹ́ bá wa ṣe kíni, kẹ́ bá wa follow page wa. Ẹ ṣé o, ó dàbọ̀.